ní ilẹ̀ Yorùbá wa yìí wọ́n máa ń sọ kinní kan fún àwọn èèyàn wa wípé tó bá dàrú tán ilẹ̀ Yorùbá ni ó jìyà jù. nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ni ó jìyà jù. ẹ̀sẹ̀ àwò àwọn bàbá wa ò wá fi ṣeré torí pé tí wọ́n jọ pín náà ni wọ́n gbàgbé pé kó tó bá wọn jókòó káwọn tó jọ ṣọ̀rẹ́ káwọn tó jọ ṣòwò papọ̀ káwọn tó jọ pa ọkọ̀ papọ̀ àwọn gbọ́dọ̀ múlẹ̀. ó wá jẹ́ káyé yẹn gún. ó gún ó alákẹ́kẹ́ fi gbogbo ògbà jókòó lọ́nà o. wọn ò ní gbé ẹjọ́ kan lọ bá alákẹ́kẹ́ kó wá yanjú ìdí èrè ni wọ́n ti yanjú ẹjọ́. Alright, ẹ̀yin tí wàá ní tilé toko akínyìn ní Nàìjíríà ní diaspora, we are here for you, you are here for us. Torí pé àjọ ń ṣe tí gbogbo ẹ̀ fi ń dùn tó fi ń kún régé náà ni. Azeez Olómitútù lórúkọ tèmi, àtitúndé láti tó wá jẹ́ ká lè yẹ̀rẹ̀ náà àwọn ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà. Ẹ mọ̀ pé mi máa sọ fún yín nígbà gbogbo pé wo ọkàn mi ọkàn yín òun náà láfijọ́ ṣe. Bàbá wa tí ń ṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ fún wa pé èmi ló kàn ọkàn mi o àwọn náà ló sì kàn lóòótọ́ torí pé àjọ márùn tó kan àwa méjèèjì láfi wá jọ wò pé ibo ló fẹ́ láfẹ́jọ tó sí ṣé ká tó sọ́wọ́ wájú ni àbí ká tó sọ́wọ́ ẹ̀yìn tí gbogbo fi jọ ogun rege dáadáa. Ẹ wo ẹ jẹ́ ká wá lọ gẹ́gẹ́ bí ṣe mi mo ní àlejò pàtàkì tó jẹ́ pé àlejò ńlá ni wọ́n ọdún ni wọ́n kì í ṣàìmọ̀ fọlọ́kọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba mi fi eléyìí ó fi jíǹkì wọn ó fi ìmọ̀ náà ó fi yé wọn dáadáa ìyẹn ló fàtà tó fi gbé wọn wá láti jẹ́ kí wọ́n jàlejò wa fún àkókò yìí tí a sì máa ní àwọn ọ̀rọ̀ bíi méjì mẹ́ta láti bá wọn sọ. Ẹ má wá gbàgbé o ẹ bá wa like ẹ má gbàgbé ẹ bá wa share ẹ má gbàgbé ẹ bá wa subscribe ẹ bá wa follow ní ìgì ẹ bá ti láǹfààní láti máa bá wa pàdé. Ẹ jẹ́ ká wá lọ. Mo rò pẹ̀lú bàbá mi Reverend Dr. Ọláyíwọlá Samson Massey òun gangan lórúkọ wọn jẹ́ ṣùgbọ́n tí mo bá gbèrò orúkọ wọn àwọn náà tún láǹfààní láti dárúkọ wọn dáadáa tẹ́lẹ̀ láǹfààní láti gbórúkọ wọn fúnra wọn torí pé wọ́n ní orúkọ ọmọ náà lè jánu wọn. Bàbá òkè yín sà ẹ kú ìdìde náà bá ṣe pè yín tẹ́ dá wa lóhùn sà. Ẹ kú pípé wa. Inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe dá wa lọ́tọ́rọ́ pé mo mọ̀ pàtí fún ìwé pé yín tẹ́lẹ̀ mo bísí ó jẹ́ kí gbogbo ẹ̀ tó àmọ́ we always thank God torí ẹ yọ sí wa ní kúlẹ̀ bẹ́ẹ̀ sì yọ sí wa yẹn náà ìdùnnú kan náà ló jẹ́ fáwa náà. A dúpẹ́. Yes sir, dádì ẹ bá mi dárúkọ yín fáwọn ará lè kán lè mọ̀ pé yín àti ẹ ti dárúkọ mi èmi ni ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé lọ́rọ̀ ẹ̀sìn Ọláyíwọlá Samsoni Àánúolúwapọ̀ táwọn onígun pè ní Mercy. Sáà a fẹ́ sọ̀rọ̀ méjì mẹ́ta lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí tá a bá wò lọ tá a bá wò bọ̀ a rí pé insecurity ló gbòde káàkiri tá a bá wọ́n social media a máa rí pé ọ̀rọ̀ òṣèlú kọ́ ni wọ́n sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ ìyẹn tí ń ṣe ètò ààbò everybody sọ tá a bá wo orí rédíò tá a bá ń gbọ́ káàkiri a rí pé ọ̀rọ̀ ètò ààbò wọ́n everybody sọ pé kí ló lè ṣẹlẹ̀ kí ló lè fà kí ló lè dé kí ló lè pàápàá jùlọ lọ́wọ́ ilẹ̀ Yorùbá báyìí torí pé ó ti kàn wá ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ là ń sọ pé ilẹ̀ Haúsá òun ni ọ̀rọ̀ ètò ààbò là ń bá wọn kẹ́dùn àmọ́ nísìnyí àwọn Haúsá ti ń bá wa kẹ́dùn àwa náà ń bá wa Haúsá kẹ́dùn à ń kẹ́dùn ara wa lọ́rọ̀ ọ̀rọ̀ ètò ààbò. Bàbá kí ló fà tọ́rọ̀ ètò ààbò fi mẹ́rin nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ lọ́dọ̀ wa ń bí iná. Ẹ ṣé ìbéèrè yẹn ó pẹ̀ka sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ òun ni ipò owó ní ètò ààbò wa wà rí. Ìkejì ni ìbòlá wa wà lọ́wọ́ báyìí. Ètò ààbò àwọn baálẹ̀ ló ní ọba baálẹ̀ àtàwọn ìgbìmọ̀ ẹ̀. Ọba baálẹ̀ àtàwọn ìgbìmọ̀ ẹ̀ ló ní ètò ààbò. Torí tí wọ́n bá ti fi èèyàn jẹ ọba tàbí baálẹ̀ wọ́n kó ìlú lé lọ́wọ́ ni. Ìdí náà tó fi jẹ́ pé o ò lè sọ pé o jọba lórí ilẹ̀ nìkan o jẹ ọba. àwọn ọba míì máa ń sọ pé gbogbo ilẹ̀ làwọn jọba lé lórí, òótọ́ ni, ṣùgbọ́n o gbọ́dọ̀ lè jọba lórí gbogbo èèyàn tó wà lórí ilẹ̀. ni wọ́n fi máa ní ọba jọba lórí ohun gbogbo. ṣẹ́rí èdè Yorùbá wa kan tá a fi máa sọ pé wọ́n ní ẹkùn ibi báyìí ẹkùn ibi báyìí Yorùbá wọn ò dàmọ́ràn tó. torí pé ẹja akẹ́kọ̀ọ́ mẹ́ọ̀ ẹja akẹ́kọ̀ọ́ sá. tó pé ẹkùn ibi báyìí tá a bá ní ká kọ́ lédè òyìnbó ìyẹn ni pé lion ibi báyìí
kí ni ó yẹ ká máa lò ní ẹ̀kún ibi báyìí? ẹ̀kún ibi báyìí, ìyẹn ni wípé à ń sọ̀rọ̀ lórí dominion ibẹ̀ yẹn. ṣíṣe pé interf máa sọ pé ẹkùn apá àríwá. ẹ̀kún apá àríwá, ìyẹn ni pé apá àríwá, dominion apá àríwá. ṣé wàá rí tábà gbé ọ̀rọ̀ dominion yẹn tábà wá yẹ̀wò dáadáa, ìṣèjọba àwọn èèyàn kan, tábà wá ní kingdom, ìyẹn ni pé ìlú tí ẹnìkan ń jẹ ọba lé ní orí, ìlú tẹnìkan ń jẹ ọba lé ní orí, ìyẹn ni pé ìlú tí ẹnìkan ní agbègbè kan tá a wò pé ayọ̀ ọ̀nà ẹ̀mí báyìí kọ́ máa ṣàkóso lórí ẹ̀. ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn bàbá wa wọ́n nínú ọgbọ́n wọn kì í fi pò ọba tàbí ti baálẹ̀ ṣe rárá. wọ́n á wá tọ ìtàn rẹ̀ pé bóun lòun ṣe jẹ́, ló fi jẹ́ pé tí ọba lè sọ ìtàn rẹ̀ kan ọba báyìí kò lè jọba. ó gbọ́dọ̀ jẹ́ ìtàn tó kọ́kọ́ dé lóhùn, tàbí àwọn méjì mẹ́ta tó jọ dé lóhùn ni wọ́n jọ ń pín láàrin ara wọn. ohun tó jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé a ti yọ̀ǹda bẹ́ẹ̀ fún wọn. wọ́n wà jẹ́ àṣẹ lórí ibẹ̀. bí aboyún bá bí wẹ́rẹ́ àwọn ni, báboyún ò bá bí wẹ́rẹ́ àwọn ni, bójú ò bá rọ̀ àwọn ni, bójú ò bá rọ̀ àwọn ni. làwọn bàbá wa ṣe wá máa ń sọ pé ẹni tí wọ́n bá fi jẹ ọba ó gbọ́dọ̀ gbé igbá. torí pé àkókò tá a fi jẹ ọba lórí àwọn èèyàn yẹn gbọ́dọ̀ fílẹ̀ wípé èèyàn wà lórí ipò. so bó bá dá àwọn èèyàn ní, bí ò bá dá àwọn èèyàn ní. máa wá àwọn bàbá wa gbàgbọ́ nínú ohun tí Olódùmarè tó dá tó ṣètò tá à ń pè ní àyànmọ́. wọ́n wá wò pé wọ́n wà fi sílẹ̀ pé káyànmọ́ rẹ̀ kó sọ̀rọ̀. wọ́n wà gbé igbá mẹ́ta síwájú ẹ̀, igbá oyin, igbá iyọ̀ àti igbá ata. máa wá ní kó gbé ata lẹ́wà. wọ́n wà kó sílẹ̀ fún, wọ́n wà dì lójú. ó wà kó wọn àtòrí ẹ̀ tí ń ṣe àyànmọ́ rẹ̀. tó bá ti wá gbé nǹkan tí wọ́n bá ti yẹ̀ wò, wọ́n ti mọ bá kòkó yóò ṣe rí. tó bá gbé oyin, wọ́n gbàlù wọ́n máa jó. tó bá gbé iyọ̀, ó da náà ṣùgbọ́n tó ń kó síbi kan. ó tún náwọn ìrìn àjò tó ń tún ẹ̀ tó kù síbi kan. ṣùgbọ́n tó bá gbé ti ata, wọ́n ní àfikà máa bá a sì yanjú eléyìí ò gbọ́dọ̀ jájáde. wọ́n wà jẹ́ kó parí ìrìn àjò ẹ̀ sí ìpèbí. kábíyèsí, wọ́n jẹ́ kó parí ìrìn àjò ẹ̀ kò ní ju ìpèbí lọ. torí wọ́n ti mọ̀ pé àkókò yóò lè dá. ṣùgbọ́n gbogbo nǹkan yìí lápapọ̀ pátá ni èèbó mọ̀ pé agbára wa ni, ohun tá a fi ṣàkóso ara wa ni, tí ń ṣe páwà wa. èèbó wa gbà lọ́wọ́ wa, wọ́n wá gbé ìṣàkóso míì lé wa lọ́wọ́. ìṣàkóso míì tí wọ́n á gbé lé wa lọ́wọ́ làwa ń lò. ìṣàkóso wọn ò sì lè pé wa. ṣé ìjọba àwarawa tá à ń lò yìí ni ìṣàkóso tí wọ́n gbé lé wa lọ́wọ́? ni wọ́n gbé lé wa lọ́wọ́. tí ń ṣe democracy tá à ń lò yìí. ok. ṣe rí democracy gangan ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀, kì í ṣe dáhùn. tá a bá sọ pé ìjọba tiwantiwa, ilẹ̀ Yorùbá ẹ̀ ló ti bẹ̀rẹ̀, Ẹ̀gbá yìí ló ti bẹ̀rẹ̀. tí sàbẹ́kúta yìí gbọ́dọ̀ ni. tẹ́ bá wò, Aláké kì í fi gbogbo ògbà jókòó lọ́nà o. wọn ò ní gbé ẹjọ́ kan lọ bá Aláké pé kó wá yanjú. ìdí èrè ni wọ́n ti yanjú ẹjọ́. òótọ́ ni a bá àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀. èyí tó bá ti yanjú tán, Aláké ọkàn fàṣẹ sí ni. èyí ò lápẹ́ níjọba àwa. ẹ wá gbogbo àwọn tó wá jókòó síbi tí wọ́n ti yanjú ẹ̀ yẹn, gbogbo wọn ló jẹ́ aṣojú láti ibìkan sí kejì. ìyẹn ni pé àwọn ni wá sojú bí, àwọn ni wá sojú bí, àwọn ni wá sojú bí. tí ò ní sí pé à ń fi gbá kan bọ̀ kan nínú rárá. ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ yé mi bọ̀. ṣé kí wọ́n tẹ ẹ̀ tó lè gbà yàn wípé yóò máa jókòó pẹ̀lú wọn, ó gbọ́dọ̀ múlẹ̀ pẹ̀lú wọn. àwọn ìrìn àjò kan náà ti tún àtọ́wọ́n ní àtúnrìn. ó tún gbọ́dọ̀ rìn. torí pé àwọn bàbá wa ò gbà yàn gbọ́ láì jẹ́ kó bá múlẹ̀. tá a bá dẹ̀ wò ó,
ohun táwọn bàbá wa pín pẹ̀lú àwọn bàbá àwọn Abraham nítorí pé Mósè ṣe àkọsílẹ̀ tiwọn la ṣe ń rí kà. bẹ́ẹ̀ni. àwọn bàbá wa yìí ṣe gbé Abrahamu ohun tí wọ́n ti pín òun náà làwọn Abrahamu jogún nígbà tí Abrahamu ní kí wọ́n lọ fẹ́yàwó wá fún ọmọ àwọn ó wá mú ọwọ́ ẹni tó rán ó ti bọ itan oníkóbúra. ìbúra tiwọn náà tún lọ́dọ̀ tiwọn tún nìyẹn o. ìbúra ni torí pé kò gbàgbọ́ ìgbà tó ti búra àwọn bàbá wa ò wá fi ṣeré torí pé tí wọ́n jọ pín náà ni wọ́n gbàgbé pé kó tó bá wọn jókòó káwọn tó jọ ṣọ̀rẹ́ káwọn tó jọ ṣòwò papọ̀ káwọn tó jọ pa oko papọ̀ àwọn gbọ́dọ̀ múlẹ̀. ó wá jẹ́ káyé yẹn gún. ó gún torí pé kìí ṣe ẹni tẹ́ ẹjọ́ ń ṣe ló bẹ̀rù ó bẹ̀rù rẹ̀ bẹ́ẹ̀ ni Yorùbá sì ní ọjọ́ abámulẹ̀ kọ́ nípa ni ọjọ́ abádalẹ̀ nípa lẹ̀ gbogbo àwọn nǹkan yìí ìjọba tiwantiwa bá ṣe lè ṣe tó lè fi dáa tí ò ní pọ̀ síbí tí ò ní pọ̀ sí olúkúlùkù tí ó fi nírọ̀rùn tọ́rọ̀ bá wá lé tó lé jù olórí ìtìlé tìyín tó já sojú yín lọ́la lọ́ba bẹ́ẹ̀ lọ́ba. kóun sẹ́yìn tó wá lọ rìnrìn àjò lọ lọ́dọ̀ ọba. ìdí nínú tí Yorùbá fi ń sọ wípé ká tó fi èèyàn sípò ó gbọ́dọ̀ jẹ́ ní rere ní bàbá òbí fi kọrin. nítorí pé ayé ti wá dé ayé ọ̀làjú wọ́n ti gba agbára ẹ̀ lọ́wọ́ àwọn bàbá wa wọ́n ti gbé omi ìlera lọ́wọ́ ó wá mú oríṣiríṣi wọ̀lú à ń fi apààyàn síbẹ̀ à ń fi adigunjalè síbẹ̀ à ń fi adigunjalè à ń fi síbẹ̀ gbogbo ẹ̀ wá dàrú bí gbogbo ẹ̀ ti wá dàrú báyìí níbi tá a bára wa làwa wá yìí. mo tiẹ̀ kọ́kọ́ gbádùn bẹ́ẹ̀ sí bá mi kọ́kọ́ yẹ̀nà náà ọ̀rìn àjò kan léyìí tá àti ẹ̀gbọ́ gan tẹ́lẹ̀ tí mo sì rí pé mo gbọ́ àgbọ́yé ẹ̀ tí mo sì ti dè mọ́ wáyé. bàbá gẹ́gẹ́ bí ètò ààbò nílẹ̀ Nàìjíríà lọ́wọ́ tàwa yìí tá a sọ pé democracy tí wọ́n gbà lọ́wọ́ wa tí wọ́n gbé mi lè wà lọ́wọ́ àti bára wa nípò níta bára wa yìí. bàbá ètò ààbò nílẹ̀ Nàìjíríà àti rí bó ṣe ń rí lọ́wọ́ yìí ní 2026 ó tẹ̀ wá ń burú kọ́lọ́run má jò burú. ẹ wá wo lẹ Yorùbá tílẹ̀ Yorùbá mo fẹ́ kọ́kọ́ ká sọ̀rọ̀ lé lórí jù ẹ já wo lẹ Yorùbá ètò ààbò nílẹ̀ Yorùbá ó ti di ti ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń kí àwọn ará òun ni ará òun yọ̀ọ́yá pé ẹ kú rọjú ẹ kú àmọ́ nísìnyí àjọ ń kíra wa ẹ kú rọjú. bàbá kí ni ìwòye yín lórí ìrìn àjò yín. bó ṣe rí rè ṣe rí ní ilẹ̀ Yorùbá wa yìí wọ́n máa ń sọ kínní kan fún àwọn èèyàn wa wípé tó bá dàrú tán ilẹ̀ Yorùbá ni ó jìyà jù. nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní Nàìjíríà bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ni ó jìyà jù. ẹ̀sẹ̀ àwò ẹ̀ṣẹ̀ ṣe rí àwọn nǹkan kankan wọ àṣà wa tí kò yẹ kí a fààyè gbà ṣùgbọ́n tá a fààyè gbà a lérò wípé ó pé wa kò sì pé wa. Yorùbá ti lè gba àlejò jù. èló tó gbonílé tó gbàlejò. tí a bá wá gbonílé tá a gbàlejò ǹjẹ́ a gbé gbèdéke lé pé ibi báyìí ló lè rìn sí. fún àwọn àlejò bẹ́ẹ̀ ni a fún wọn ní gbèdéke. àlejò lówó lọ́wọ́. àlejò tó wá ní owó lọ́wọ́ òun ṣe rí owó ò sí nínú nǹkan 6 sí 7 tó tá a fi mọ̀yàn ní ọmọlúwàbí. owó sí nínú ẹ̀. owó ò sí nínú ẹ̀. ṣé lè bá wa sáré kà ní mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ká máa yà ká máa padà náà ni nínú kan 7. ṣé rí ẹ jẹ́ kí n sọ bíi 2. ọyẹ jẹ́ ká wò. ṣe nínú nǹkan tá a fi mọ̀yàn ní ọmọlúwàbí rèé ó gbọ́dọ̀ ní ìtẹríba. ìtẹríba gbọ́dọ̀ wà. ìtẹríba gbọ́dọ̀ wà. oyè báyàn ó gbọ́dọ̀ lè tẹríba fún ẹni tó jù ọ lọ. Yorùbá fi ń sọ pé kò sí ní tá a bá gbà á ṣe àfi ọmọdé jẹ náà ni. torí pé ó ti mọ̀ pé ọmọdé wọn ò lè ṣíjú wò báyìí. o kò sí ìgbà tí wọn náà ní aṣọ ńlé o ní tẹ etí aṣọ ẹlòmíì mọ́lẹ̀ o ní tẹ mọ́lẹ̀. o ti mọ bí ṣe ń rí. o ti mọ bí ṣe ń rí o ní tẹ mọ́lẹ̀ ayé.
ìtẹríba ó ṣe pàtàkì. pàtàkì. Ṣé rí ní ilẹ̀ Yorùbá a gbà wípé bó o bá sìn ò jẹ, bó bá ṣe ò jẹ. ò jẹ. Kò wá jẹ́ ká yọ ọgbà ọ̀lẹ. Ní tobìnrin, ní tọmọdé, ní tàgbà, ní tọkùnrin la fi jọ ń ṣiṣẹ́. Ẹ wá wo bàbá wa ọ̀mọ̀wé kan ó ní ọ̀lẹ ìpín ọ̀lẹ nàpá ọ̀lẹ jí ọkà wọ̀pọ̀ ọkà lọ bẹ́ẹ̀. Ó ní oúnjẹ tí ọ̀lẹ bá rí lọ́ọ̀lẹ ó jẹ. Bẹ́ẹ̀ni. Èso oúnjẹ tó wù jẹ. Oúnjẹ tó bá rí ni. Torí pé nígbà tó nígbà ń gbégbá táláwo báwo lọ síbi iṣẹ́ òun sùn kalẹ̀ ni. Nígbà tí ń kà á lọ ó ní ọ̀lẹ gbọ́ ohun àkọ́kọ́ ó pòṣé ó ní ilẹ̀ ti yára mọ́ náà. Ọ̀lẹ ni lóòótọ́, yóò tó wá máa ná pọ̀ntìpọ̀ntì. Ẹ wá gbọ́n tí Bíbélì náà wá nínú ìwé òwe. Ó ní ẹni tí ó fẹ́ oorun sísùn jù ó ní yóò ní òṣì. Ẹ ti rí i pé ṣé àwọn kinní ó jọra wọn torí ibì kan náà làwọn bàbá wa ti jọ pín. Olúkúlùkù gba ibi tó wù lọ ni. Èdè yẹn lọ́kàn tó yàtọ̀. Èdè ló yàtọ̀ àti àkọsílẹ̀. Ṣé rí àfẹ́ràn ọ̀lẹ. Tí í ṣe pé owó ò sí nínú nǹkan méjèèjì tẹ́ dárúkọ yìí. Àmọ́ ó wá di pé ọ̀rọ̀ owó tí wọ́n ń wọ̀ bàbá. Ṣé rọ́rọ̀ owó tí ń wọ̀ òun ni ó nídìí tó fi rí bẹ́ẹ̀. Tẹ́ bá wo ètò òṣèlú tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ gbọ́ ẹni tó lọ ta ilé bàbá ẹ̀ tó fi sanwó fọ́ọ̀mù olóṣèlú tẹ́ wá retí tó dáa látọ̀dọ̀ ẹ̀. Kò lè ṣe. Àwa làwọn àwọn bàbá wa ló máa lọ bá lágbájá pé lágbájá ó yá wá lọ sìn wá. Kèésò ni ó wà bá wọn pé Èmi ń fẹ́ wá sìn yín ó fẹ́ wá sìn yìí. Ọ̀dà ẹni tí ó wá ń bá yín pé ẹ jẹ́ kí n sìn yín. Yóò jọ mí lójú. Ṣé èèyàn mi ò ti pé aláàárọ̀ ti ń bá kàn mí bọ̀. Ibi tí wọ́n já wa sínú ohun tó wá fà á tó fi rí bẹ́ẹ̀ ò ní pé wọ́n kọ́kọ́ gba agbára lọ́wọ́ àwọn ọba wa. Ìgbà tí wọ́n ti gba agbára lọ́wọ́ àwọn ọba wa tí wọ́n ti fi ọba sí abẹ́ Local government chairman. Ní local government chairman. Ṣé ẹ̀gbọ́n mi gbàgbà tẹ ní local government ṣé akọ̀wé kan ní local government kàn lè kọ̀wé yìí kò ń dá ọba dúró. Bẹ́ẹ̀ni náà. Chairman ló máa ń Chairman yóò dá dúró, ó ní ọ̀sán ìgan bí ó lè dé. Wọ́n wá gbé odidi ọba láṣẹ. Ọba ìlú. Wọ́n gbé lé sí abẹ́ local government chairman. Torí pé àwọn ọba wa àti sílò àti sìnkàngbà níjọ́ sẹ́mi pásítọ̀ ni. Bẹ́ẹ̀ni sà. Ṣùgbọ́n tó bá jẹ́ tiwọn ẹja sọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀. Níjọ́ wọn kì í rójú ọba. Ẹ lè rí ọba kó yọ fòkì bí kọba kí kámẹ́rà máa gbé ọba. Àbí kábíyèsí máa lọ sóde bó ṣe wù. Máa lọ jó ká má dà kólórin kankan kọlọ máa jó fújì. Ẹ̀yin náà sáyẹn ni wọn lórí social media. Ó gbìyànjú púpọ̀. Àwọn sọpẹ mo máa béèrè pé sọpá Yorùbá lélẹ̀ náà. Ọba àtẹ̀tí wá tó káṣà kan sọ ọba náà ti ń bọ̀wọ̀. Ọba ń bọ̀wọ̀. Tí ó sì sí láyé gbà wọn tí ó sì jẹ́ nǹkan ìwọ̀. Ṣé ẹni tó bá jù yàn lọ òun máa tó fi jù lọ. Mo wà pẹ̀lú ìsà. Nísìnyí tẹ́tẹ́ yẹn bá jù mí lọ ẹ mọ tẹ́ ẹ fi jù mí lọ. Tẹ́yìn náà bá jù mí lọ ẹ̀yin náà mọ. Mo fi jù yín lọ ṣùgbọ́n èmi máa wí pé ọ̀nà báyìí ló olómi tútù fi jù mí lọ. Èmi wà á máa dẹ́rù bà olómi tútù bí ẹni pé mo jù lọ. Tí wọ́n ti wá rí ẹ̀rù lójú olómi tútù ṣé rí ojú yìí kéré méjì ló wà ń bẹ̀. A máa yí àlọ́ gan. Ṣé irun tẹ́ pé ní psychology àwọn bàbá wa lónìí? Bí wọ́n ṣe ń bá sọ̀rọ̀ ni wọ́n ń wojú ẹ̀. Wọ́n wò pé kí ni ìrìn àjò táwọn bẹ ọ̀rọ̀ ayé báwọn ṣe ń sọ yìí o. Kí ló ń ṣe sí? Sẹ́ni bí ẹyin ojú rẹ̀ ṣe ń ṣe ẹ̀ ni wọ́n ti mọ ohun tí ń rò lọ́kàn rẹ̀. Ọkọ̀ tó wá ti wá rí i pé ó dàbẹ̀ ni pé ó ti wà confused.
ó tún ní ọ̀nà míì tí wọ́n tún gbé gbà. níbi tó ń gbà torí pé àwọn fẹ́ kí ẹni táwọn bá rí àwọn pé àwọn jù lọ ni kọ́ wọ́n bá àmọ́ lílo tọwọ́ ẹ̀. òyìnbó jẹ́ kí a rí i pé ohun tó wà lọ́wọ́ wa ò jẹ́ nǹkan kan. ara tó fi gbà wọn lọ́wọ́ nìyẹn. àwa ń béèrè fún tiwọn ó dáná bó ṣe rí nìyí. a ní ọgbọ́n tá a fi ń gbára wa sílẹ̀ láì lò bọ́n. láì lò bọ́n, láì lò bọ́n, láì lò àdá, láì lò àdá, láì lò ọkọ̀, láì lò ọkọ̀, láì lò anything. àwọn nǹkan wo ni Yorùbá fi ń gbára wọn lẹ̀? Yorùbá ní agbára láti wípé kí ogun ọmọ wọ ìlú. lórí pa àṣetutù àgbẹ̀bọ. ṣé rí ètùtù ẹbọ kò tí ì kàn. nǹkan míì tó ń bẹ tá a tún lè ṣe. ogun là ń sọ̀rọ̀ rẹ̀. bí Yorùbá bá dúró ní ibí tó bá mọ̀ pé ogun ti ń jà níbi báyìí Yorùbá wà á rí ogun sí ẹnu bodè tiwọn. ọ̀pọ̀lọpọ̀ ìlú ló jẹ́ pé tí wọ́n ti rìn láti ìgbà yẹn ni ò tí ì jẹ́ kí ọ̀làjú wọ bẹ̀dùn ní. yóò jẹ́ kí ìlú náà ti gbèrú. torí ibi tẹ́ bá rí tẹ́ bá sín tàbí tẹ́ bá rí ohun mọ́dàrí kan sí ó tún ní nǹkan tẹ́ tún ṣe kí eré ó tó lè wọbẹ̀. nítorí kógun má sì bá àwọ̀ ló torí protection tí wọ́n ṣe síra wọn nínú ìlú. wọ́n ṣiṣẹ́ òun ni wọ́n ṣiṣẹ́ ogun ò sí wọlé. tí Yorùbá ní àwọn kìnnìkan pé ogun àìmọ̀tẹ́lẹ̀ wá dé dídé tó dé Yorùbá wà á mú orò jáde. wọ́n á fi orò. ṣé ẹ̀sìn mọ̀ pé àjòjì tó mú ogun wọlé kò lè mọ gbogbo obì kan. láéláé. ṣé rí tí wọ́n jábá ti mú orò jáde báyìí àwọn alágbára àwọn wàwọ̀ là ń pẹ́ alágbára nígbà náà ni àwọn ọdẹ. àwọn balógun. wọ́n wà jáde jíjáde tí wọ́n bá jáde wọ́n mọ tí wọ́n ó fàn án lẹ̀ wọ́n mọ tí wọ́n ó wọ̀n wọ́n mọ tí wọ́n ó dà sílẹ̀ àwọn tó wá bá wọn jọ ó sì máa para wọn. Bàbá àwa lo kinní yẹn mọ́ sìn. nítorí pé kò pọ̀n lẹ́nu. ok bọ́ ṣì wà. ó wà. àbọ̀ àlò torí pé ẹ wo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ nípa Ògbómọ̀ṣọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo àwọn ọmọ yẹn ti lọ 19 days lónìí nínú igbó tí wọ́n pa àwọn ọmọ yẹn lọ tán ní àwọn Fúlàní àwọn gbé àmọ́ bóyá Fúlàní àmọ́ bóyá Haúsá àmọ́ bóyá Yorùbá wọ́n sàn ní àwọn gbé agbébọn wọ́n pa àwọn ọmọ yẹn. àkọ́kọ́ ni pé wọ́n pa àwọn ọmọ bíi 40 àwọn olùkọ́ teachers wọn kú wọn. Bàbá ṣé àní nǹkan tá a lè ṣe láti fi gba àwọn ọmọ yẹn kalẹ̀ àfi kíjọba dá sí. ó tá a lè ṣe wà o. kí wọ́n gbé tá a wá ṣe. ẹ ṣe torí wípé gbogbo wa kọ́ dání lọ́wọ́. àwọn tó wà ní lọ́wọ́ ń kọ́ bàbá. lọ fọ̀rọ̀ lọ wọn. àwọn náà ń gbọ́ tó ń ṣẹlẹ̀ ń lò ó. àwọn ẹni ní tẹ́ ẹ bá pè ní ó dá yín lóhùn. sẹ́yìn wa mọ̀. ẹ gbọ́ mi ìgbà tí wọ́n fẹ́ dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ nílẹ̀ Yorùbá mo wà nínú àwọn delegate tí Oòduà tí wọ́n yàn Chief Taofik ní ààrẹ Oòduà yẹn táwọn náà bá ń gbọ́ mi mo wà nínú àwọn delegate wọn yẹn láti tẹ̀lé wọn lọ sí Ọ̀yọ́ state lọ sí Màpó Nìbàdàn wà mí. mo lé mi ò lọ mo ní ètò security kìí ṣe tá à ń gba ìlú tá à ń gba ìjó mo ní eléyìí tẹ́ ẹ fẹ́ lọ ṣe ìtàwọn olóṣèlú yóò fi kówó jẹ ń lẹ lọ sí tẹ́ bá fẹ́ ṣe èyí tí ó kàn wá ẹ pè mí. agbé bàbá Akíntóyè olórí ilẹ̀ Yorùbá agbé wá sí Abẹ́òkúta ẹ̀. mo máa ń gbà yẹn. nígbà tá a gbé wá ìbéèrè tí mo bi bàbá ni pé ogun tí gbọ́ yìí ọgbọ́n wo la dá sí nítorí ọ̀rọ̀ òṣèlú bàbá pẹ́ torí pé lójú ọ̀rọ̀ tó lè sọ. torí pé àwọn náà ti wà ní pé wọ́n wà nínú ipò yẹn. ó lójú ọ̀rọ̀ tó lè sọ wọ́n gbé. ẹ sì wá wò ó wọ́n ní ẹjẹ́ á fi ọmọ burúkú ká fún ní ọtí burúkú mu kọ́tí burúkú ó lè tì í lọ sínú iná burúkú. tó lè wà burúkú lọ bẹ́ẹ̀. tí Yorùbá bá fẹ́ fìyàn dígun ọmọ burúkú ni wọ́n fi dígun. ọwọ́ amúlùkùrùkù máa ṣá òṣèré ni. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ibi nígbà tí bàbá Ọbásanjọ́ wà nípò. ní ayé ìwé ọba tí wọn. nígbà ayé òṣèlú tí wọn. tẹ́ bá wo àwọn tó gbógun ti bàbá Ọbásanjọ́ jù láyé ilẹ̀ àwọn Yorùbá ni. tẹ́ bá wá wo gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ pátá tẹ́ bá pín sí ọ̀nà 10 ogún
tó kojú bàbá Ọbásanjọ́ jù nínú ogun ìsọkúsọ ọ̀rọ̀ tẹ̀ Ògùn state ló pọ̀ jù. ìpínlẹ̀ Ògùn yìí náà ló tún jẹ́ ṣé ọmọ ìpínlẹ̀ Ògùn ló tó pọ̀ jù. kàbíyèsí. ṣé ẹ wá rí àṣìtì ìmọye bàbá wọn kí ló wá tó bọ̀ lórí ẹ̀mí ẹ̀. àmín àmín. ẹnìkan ṣoṣo tí àwọn tọ̀hún wò mọ́ wa lára náà nìyẹn. àwọn wo ló ń wò mọ́ wa lára. àwọn tọ̀hún àwọn Fúlàní Haúsá. ṣèbí Ìgbò sí nínú wọn. Ìgbò ọ̀ràn yan gbogbo tó wà lọ́kàn Ìgbò mo mú un dá lónìí tí Ìgbò bá dé orí àga ìjọba Nàìjíríà kó tó lu ọdún 4 wọn pín Nàìjíríà. mo ń bọ̀ wá bẹ́ẹ̀ o ṣùgbọ́n jẹ́ ká máa sọ náà mo ń bọ̀ wá bẹ́ẹ̀. ṣé ẹ rí àwọn kan bẹ nílẹ̀ yìí tó jẹ́ pé wọ́n lè ti ibi tí wọ́n wà rán agbọ́n lọ sí ibi ìgbó yẹn. ṣé àwa dá wọn mọ̀ náà rà bí ṣé ètò ìfẹ́ bẹ̀rẹ̀ ṣáà dá wọn mọ̀ náà bá dá wọn. wọ́n wà ní Ẹ̀gbá yìí wọ́n wà lókè Ògùn wọ́n wà lóǹdó wọ́n wà káàkiri àmọ́ wọn ò ní í ṣe é. torí pé a pè wọ́n. tá a bá ti sọ fún wọn wọ́n á nílò kí wọ́n rí àwọn àrídájú kan. ẹ gbọ́ mi bí ò ní kẹ́ni tí ó bá pè mí ọmọ pè mí lórí ọ̀rọ̀ tó fẹ́ sọ. àwọn àpẹẹrẹ ní sọ. gbogbo àwọn ẹgbẹ́ tí wọ́n sọ pé ẹgbẹ́ ajá fún kinní kan ẹgbẹ́ Ajàfẹ́tọ̀ọ́ ènìyàn, ẹgbẹ́ kankan ẹ̀yin ẹ jẹ́ kí ìkan nínú wọn kó sọ wípé òun mú Fúlàní ajínigbé kó pa á tí wọ́n bá tó bẹ́ẹ̀ láti ọlọ́pàá bẹ́ẹ̀ ọlọ́pàá nìkan ló láṣẹ àti ṣe bẹ́ẹ̀. ọlọ́pàá nìkan. ẹ jẹ́ kí wọ́n pa láìsí ọlọ́pàá ń bẹ láìsí sójà ń bẹ. tí sì ṣe pé àwọn gan ajàfẹ́tọ̀ọ́ ènìyàn sì ni wọ́n. kíní kan ẹkùn kíní kan gbá kíní kan àwo. tí sì ṣe pé àwọn àmọ̀tẹ́kùn gan wọn lè pààyàn gan. ìbọn wo ló wà lọ́wọ́ àmọ̀tẹ́kùn sàmọ̀tẹ́kùn kó AK-47 dání ni. wọ́n gbọ́dọ̀ pé agbára táwọn bàbá yẹn ní ni wọ́n tún fi ń gbára wọn ẹ gbọ́ ya àwọn tí Gọ́vùnà Mákindé ló ti kú l'Ọ́yọ́ state ó kọjá 200. bàbá ẹ jẹ́ ká wá wo ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn. ìgbà tó dá àmọ̀tẹ́kùn lẹ̀ wọ́n ní torí security ni lórí south west wa bí. ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí wá ṣẹlẹ̀ tí ń ṣe ti Ògbómọ̀ṣọ́ lórí pé àwọn ọmọ tí wọ́n gbé tí wọ́n jí gbé yàtọ̀ àwọn olùkọ́. bàbá Sunday Igboho wá dìde ó ní òun fẹ́ jà fún ẹ̀tọ́ ọmọnìyàn láti jẹ́ kí ètò ààbò lè dúró dáadáa ṣùgbọ́n òun nílò àṣẹ wọn wá ti fún láṣẹ àwọn èèyàn sì ti múra lẹ̀ ní àwọn ọmọ tí Sunday Igboho kó lẹ̀ wọ́n ti múra ìmúra tán sì múra ìmúra ọmọ ológun wọ́n ti gbé ìbọn dání ìbọn tán sì gbé dání ìbọn nọ́mà ni wọ́n gbé dání bàbá ìbò wọ́n ti rè èmi kọ́kọ́ fẹ́ béèrè yẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé wọ́n ti mọ̀ pé nǹkan báyà ṣẹlẹ̀ wọ́n ti múra bẹ́ẹ̀ torí pé mi ṣe wò wọ́n ti múra lẹ̀ lórí nǹkan kan kó tó gbélé dé. jíjáde ti yájú. ó ti yájú. kí ni ẹ̀yin rí sí kí ni wòye lórí ọ̀rọ̀ yẹn. ẹ ṣe. mo fẹ́ ẹni pé méjèèjì àmọ̀tẹ́kùn àti ìjẹkùn yẹn mo kóra wọn wọ́n fẹ́ kẹ́ bá mi wòye méjèèjì sá. ṣe rí Sunday Igboho mo kí ìfọmọnìyàn ṣe ara ń ta pé bó lẹ́sẹ̀ lè máa ní àwọn èèyàn mi lára tí kinní sì wà lọ́wọ́ ẹ̀ ìbílẹ̀ wà lọ́wọ́ ẹ̀ sẹ́mi pé mo sọ lẹ́ẹ̀kan ló wà ẹ sọ ó wà lọ́wọ́ àwọn ní ìlú Ìbàdàn àwọn tí